to be throwing money síbi tí èrò púpọ̀ wà. Àwọn èèyàn máa wá du owó mọ́ra wọn lọ́wọ́, ẹlòmíì máa tẹra wọn lórí lẹ́sẹ̀ mọ́lẹ̀. Please, I'm pleading, I'm begging. Owó omble, owó tẹ máa fi ra drink pé serve them round. Ẹ kàn lè mọ́wọ́ yẹn. Ẹ lè kó fáwọn We Warriors yìí. They're gonna start back in January to start going to school. Kọ́ lọ bá wọn sọ̀rọ̀. School tá máa lọ bá sọ̀rọ̀ nísìn. Àrípọ̀ tí ń lera. Yes, we need to give them something. And I get it. Ṣé mo pé tí wọ́n bá fẹ́ get attention àwọn èèyàn, nǹkan kan náà lè máa fi fa ojú wọn mọ́ra. Kí ọ̀rọ̀ yẹn kó lè wọ etí. Tí àwọn school náà, àwọn schools, àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ náà, àwọn olùkọ́ ni teacher. Tó bá ti mọ̀ táwọn parents yẹn bá ń wá, àwọn náà máa bá wa sọ fáwọn parents pé ǹjẹ́ mọ genotype yín? Ǹjẹ́ àwọn ọmọ, àwọn kan máa fẹ́ kẹ́ ṣe. Àwọn tó ò bá ní láti lè ṣe, we will pay for it. Because we want to eradicate it. Ṣẹ́rí, nǹkan tí àwọn ọmọ tá a bí, sáyé tí wọ́n mọ̀, àìmọ̀ ni blame àwọn òbí o. Àwọn náà mọ̀ ni o. Ṣẹ́rí, pain táwọn ọmọ yẹn ń go through kò kí ń ṣàrẹ̀ rárá at all. Physically, mentally, psychologically, emotionally, gbogboli. Nǹkan tó ń go through kò dá rárá at all. Àwọn òbí yóò dẹ̀ mọ̀ ni. So, kí la wá lè ṣe nígbà tá a lè figi lu àwọn òbí tí ò mọ̀? What's the kí ni solution way forward? Solution way forward is what we are doing every last Sunday of the month. This is what I do. We educate people. We learn and unlearn. Letting people know, asking them, even some people think their blood group is their genotype. We let them, we create awareness. And when it think we bring out their stories. Everyone don't go through. I want to see, I want more to young. I just come up. Do you actually, thank you, Cancer. Do you want your unborn child, or maybe it's going to be children, do you want them to go through this pain? Do you want somebody come up with a moto bini abiku? I don't think the answer will be yes. So since we don't want the answer to be a yes, it's better come on genotype wa. Keep fema blind wa. Then ki àwọn pastor wa mo ntẹnumọ́ dáadáa. Ìdí tí mo fi ń pariwo pastor, àwọn tó wá ń bá mi pastor church wọn náà ń sọ. Èmi dẹ̀ máa ń stay on topic. Our pastor says, our pastor said, our pastor said. Ọlọ́run ò lè yọ síkú sẹ́ẹ̀lì kúrò níbi kankan. Ọlọ́run ò lè pààrọ̀ ẹ̀jẹ̀. Mo ń sọ with my full chest ni. Ìtọ́lọ́run ò lè ṣe wà torí pé Ọlọ́run ti ṣe. Ọlọ́run rí pé kíní ń di wàhálà sílẹ̀ náà ni. Ọlọ́run ṣe jẹ́ kí àwọn èèyàn kan lọ sí school. Wọ́n lọ kàwé. Nípa iṣẹ́ ìmọ̀ mímọ̀ pé ẹ̀jẹ̀ yíyẹ̀wò. Ọlọ́run ní gbígbàdúrà ni eléyìí táwa ń ṣe yìí. Lọ́lọ́run ṣe fẹ́ pé ẹ create awareness. Ọlọ́run ní pé òun fẹ́ eradicate sickle cell. Pé torí pé kò kí ń ṣe àtọ̀dọ̀ òun Ọlọ́run wá. Ọwọ́ àwa ẹ̀dá èèyàn ni. A gbọ́ nígbà tójú ò tí ì là. Ojú ti wá là báyìí nísìn. It's just ordinary test. To eradicate. Ẹ̀yin ìjọba wa. Àbúrò mi Bísóyè. You know you have a bigger platform and you talk. Èmi náà wá ń fún ẹ assignment. Please. Tó bá ti wọnú flight. Tó bá ti wọnú flight. Tó bá ti débi tó ọlọ́rọ̀ lèmi àti ẹ. Tóró òpè wọlé tiẹ̀ ní mind mi. Bóyá lọ́ngàn ló ní òpè wọlé.
èmi náà wá níṣẹ́, èmi níṣẹ́ fún ẹ. You doing this for your sister. As a sister that have been supporting you, but lórí ọ̀rọ̀ Tàlájì la disagree. Àdẹ̀lẹ̀jà láíláí, àjà, èmi ò ń báyọ̀ jà. Kò sì lè séèyàn kankan tó máa ní mo jáde wá bùn torí pé lórí ọ̀rọ̀ Aláàjì, no way, never. Àfẹ́ni tó bá ń parọ́. Ẹni tó wá ń ṣẹ́ ìpè fáwọn ọmọ Aláàjì ni mo ní no. Tẹ́ni ẹ̀ dẹ̀ jáde tó ní mo lé HIV tó tẹ̀ ń bú mi. Subhanallah. Tẹ́ni ẹ̀ dẹ̀ ń rọ́jọ. But wọ́n máa wò ó ń tiẹ̀. Ẹni tó bá dì fẹ́ẹ̀mù yàn, ẹ̀ rí, èmi ò ní sọ ju yẹn lọ. Torí ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń drag yàn. Ẹ̀gbọ́n mi tí ò jókòó ń jọ́ kíní ọmọ ẹ̀ sọ yẹn náà. By the way ni. Jọ Bísóyè, mo máa bá Bísóyè sọ̀rọ̀ lẹ́yìn. Àwọn ìjọba kí náà ń ṣe fáwọn tó ní sickle cell right now. On láti ní nǹkan for then again. Téèyàn bá bímọ, that should be free too. Governor Sanwo-Olu, I thank you. Fẹ́yìí tẹ́ ti ṣe ní Lagos State. Iṣẹ́ pọ̀ fún yín tẹ́ fẹ́ ṣe. Ẹ jẹ́ kó wà mandatory. Táwọn èèyàn bá bímọ ní government hospital, tẹ́ bá ṣe wá gba ẹ̀jẹ̀, ẹ ṣe yẹn náà fún wọn lọ́fẹ̀ẹ́. Their blood group and their genotype. Ẹ gbé fún wọn, tó bá lè yìí máa include ẹ̀ sínú birth certificate wọn gan. That would be nice. Bàbá mi Àkànbí ọmọ olódò dẹ. Bá mi President Tinubu, orí ìkúnlẹ̀ ni mo wà sà. Aláàánú ẹ̀dá nìyí. Ẹni tó kàwé nìyí. Chicagoans nìyí sà. Aláàánú ní torí èmi mọ̀ ni. Abùjẹ bùdànù nìyí. Ẹ lè dáṣe gbogbo ẹ láwọn tẹ́ ẹ kó sí kinní. Mo mọ̀ pé ẹ̀dẹ̀ ń ṣe, wàláhì ẹ̀ ń ṣe. Lára pé ẹ̀ ń ṣe náà ni eléyìí. Ẹni pé àwọn tó lọ ń jáwọn èèyàn kó nílé ìjọsìn. Lẹ ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti kinní pé okay, tá a lè dáṣe yìí. Ẹ bá mú wọn kúrò lọ́nà. It shows you are a man of the people. You listen, sir. Ẹ jọ̀ọ́ sir. Mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe léyìí náà. Mo mọ̀ pé federal lẹ́wà. Ẹ̀yin local government kìíní tó bá kówó fún yín torí gbogbo nǹkan tó máa ní Tinubu ò ṣe. Gbogbo ẹni Tinubu ń ṣe, àwọn tó ń kó fún náà fi jíṣẹ́ fún yín. Èmi ń ṣe léyìí fún yín for gàrá ni. Ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu tèmi kò ń ṣe ọ̀rọ̀ third party. Tinubu ti ṣe loan, student loan, ó ti bẹ̀rẹ̀ ẹ̀ gan. Àwọn kìíní yín lọ́dọ̀ yín ni àwọn ni kẹ́ ẹ lọ bí. Kó má já àwọn ọmọ ẹbí wọn nìkan. Ní school tẹ́ ẹ lọ school lẹ́tí máa apply fún lónìí. Bísóyè wá sọ now. Ìtàn my kìíní. Tí mo share. Because he works hand in hand with the Lagos State Governor, Governor Sanwo-Olu. Ẹ jẹ́ kó wà mandatory. Sherry, this is another way tá a máa fi eradicate sickle cell. Sherry tó bá ṣe bí ọmọ gbàrà. Tí a ti rí pé oh, tọ́mọ yẹn ti mọ kíní blood kíní okay. Oh, I'm B positive, I'm this, I am AA genotype, whatever. Ó ti máa ẹ jẹ́ kó wà nínú birth certificate wọn. Sherry, anytime, any day, ó máa rí. Then, ṣé wọ́n láwọn tó ti wá bí sáyé yìí? A gbọ́dọ̀ fìyà jẹ wọ́n. Sherry ní America, wọ́n ń pe kinní kan ní disability benefit. Àwọn tó bá ní disability. Ìjọba ní benefit tó ń fún wọn. Tó rí pé eléyìí ò kì í ṣe wọ́n ń ṣọ̀lẹ. Is due to the disability. Ẹ wo orú Táyọ̀. Ẹni tó ní master's degree in mass communication. A big radio station ló ń bá ṣiṣẹ́ ní Nigeria. Kó tó di pé ó láti fi ṣẹ́ sílẹ̀. Ó láti kúrò ní big city. Ó láti máa lọ sóko nílùú. Ìlú òǹṣoko. I don't mean like that, but I'm saying láti fi ṣẹ́ sílẹ̀. She has 2 young.
ọmọ kékèké beautiful girls. ṣóhun kó fọkọ sílẹ̀ nínú ṣóhun kó fiṣẹ́ sílẹ̀ nínú àwọn tó bá gbà wọ́n síbi iṣẹ́ tó bá ṣe ti ní crisis báyìí wọ́n ti lé wọn kúrò lẹ́nu iṣẹ́ wọ́n lọ́lẹ̀ ni wọ́n fẹ́ ṣiṣẹ́. Wọ́n lè predict pé I'm going to have crisis tomorrow. Bá mi Àkànbí olódòdẹ President Bola Ahmed Tinubu ẹ bá wa ṣètò disability fáwọn tó bá ní disability, not just àwọn sickle cell nìkan. Àwọn ẹlòmíì ojú ló ń dùn wọn, ṣẹ́ni tí ojú ń dùn tí ò lè ríran, this is disability. Bóyá àwọn tó wà lórí wheelchair tó bá ní nǹkan tó wá ń gbà lóṣooṣù wọ́n lè má dẹni tó ń tọrọ bárà. Most àwọn ẹlòmíì tarí tó ń tọrọ bárà, they don't have family to help them. Some of their families too, àwọn náà Coca-Cola ní. Ẹ jọ̀ọ́, we can do it. Even if it's kó jẹ́ 100,000 naira péré náà fún wọn lóṣooṣù. I know it's not a lot, but it will go a long way. Ẹ ṣe ní ṣe pé àwọn ẹni tó bá wà ní ọmọ owó tí wọ́n máa pọ̀ ju ẹni tó jẹ́ pé bóyá òun nìkan lọ ni. Ẹ wo Táyọ̀, ó ṣe major surgery hip replacement pẹ̀lú ẹ̀ because ó jẹ́ onítìjú èèyàn kò kí ń tọrọ owó. Ṣé ẹ fẹ́ ní kò kàwé ni? Ṣé ẹ fẹ́ lọ́lẹ̀ ni? Mo léèyàn ní master's degree in mass communication. Mama Táyọ̀ ẹ má bínú mà. Mama Táyọ̀ ta ilé àti ọ̀nà ilẹ̀ gbogbo ogún tí Mama Táyọ̀ jẹ́ lọ́dọ̀ parent wọn, Mama Táyọ̀ ta gbogbo ẹ̀. Mama Táyọ̀ kàwé. Ìwé tí Mama Táyọ̀ kà, Mama Táyọ̀ ò lè fi ṣiṣẹ́. Ṣé bójú mẹ́rin ló bímọ? Why tó ṣe wá jẹ́ pé ojú méjì ló ń tọ́? Mama Táyọ̀ nìkan ló bí Mama Táyọ̀. Why tó jáwọ́ obìnrin là ń suffer? Obìnrin nìkan ló ń give up. Mama Táyọ̀ stop living. Torí Táyọ̀. Abiyamọ àgbọ̀já gbọ̀ràn. Mama Táyọ̀ stop living a dream life to become a mother again. She is a grandma. Subhanallah. But she has to be a mother again. Kò sí òbí tó fẹ́ rí adult ọmọ òun tó wà ní crisis, tó ní pain, tó ṣẹ̀ṣẹ̀ major surgery. Wá fi ọmọ ẹ̀yẹn sílẹ̀, báwo ló ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ kéékèèké tó wà lọ́wọ́ ẹ̀? Táyọ̀ ò ṣàgbèrè o, kò ń ṣonídòkúdò ọmọ o. Ó ṣèyàwó bó ṣe ń ṣèyàwó. Ọkọ Táyọ̀ mọ̀ pé Táyọ̀ ní ẹsẹ̀. Táyọ̀ did not hide anything. Ọkọ ló ní kó má sọ fáwọn ẹbí òun. Nígbà tí Táyọ̀ ń ṣiṣẹ́, ó make owó gidi. Because she's good at what? She's very smart. Ó dẹ̀ good nínú nǹkan tó lọ fún sí school. Ṣáwa lè ní kíyà ọkọ wa máa kí wa. Ìbájọgbọ́ ògùn náà rí. Ẹ̀yin ìyá ọkọ ẹ bẹ̀rù Ọlọ́run. Torí tí ó bí yín. Ẹ̀yin lẹ dàgbéyàwó Táyọ̀ rú. Ọkọ ẹ nífẹ̀ẹ́. Toro mọ̀ pé ìyàwó olólùrànlọ́wọ́ gidi ni Táyọ̀ jẹ́ nínú ayé òun. Torí kò wá pariwo. Ẹ wá lé pẹ̀lú ọmọ kéékèèké méjì lọ́wọ́. Tí ò bá ní ìyá láyé ńkọ́? Mo ń sọ ilé fún gbogbo àwa èèyàn. Tá máa ní ọmọ wa ti lọ fẹ́ ní síkú sẹ́ẹ̀lì ọ̀yọ́.
Why? Tó bá jẹ́ ọmọ tí yín obìnrin, ṣẹ́nu yín á dùn. Ṣé mo pé ọ̀rọ̀ sisters bíi mẹ́ta mo ti wá sọ mí báyìí. Ìkan pẹ̀lú ọmọ òkókó lọ́wọ́, ọmọ òkókó. Ìyá kọ́ lọ kí wọn. Kí ló ṣọmọ? Lọ́nà wo kíní ọmọ ṣe kíní? Ẹ̀dẹ̀ ìyá kọ́ ló lọ sílé, ó dẹ̀ dẹ ẹrù ẹ̀ síta. Ọkọ yìí ń bẹ ìyàwó ẹ̀ lẹ́yìn, ó lọ fún màmá jí pé lẹ́yìn pé màmá òun ló ní kó òun ò gbọ́dọ̀ ṣe pé kíní. Is there any way ta lèèyàn tó mọ̀ tó lè wá jẹ́ kó bẹ màmá òun? Why? Kò sẹ́ni tó mọjọ́ tóun dà. Mo ní ìyá ní bíbá 80, she's in her 80s. Tí kò sẹ́ ọ̀dọ̀ òun ò bímọ. Ṣé mo pé ìlú òyìnbó ó máa ti láwọn gangan tó máa ti máa ṣe pé kíní. She's eat exercise oúnjẹ gbogbo kíní ẹ̀ Ọlọ́run kẹ́bẹ̀. Ṣe jẹ́ ká jẹ́ káwọn ọmọ wa fẹ́ ni tó wù wọ́n. At least ọkọ Táyọ̀ kò ń ṣe SS. Àwọn ọmọ Táyọ̀ ò ní. He's fine. Èyí táwọn aláà fẹ́ prevent ni pé ẹ̀yin tẹ́ ti mọ̀ pé ẹ̀sì ni o. Anything tó bá ti ní ẹ̀sì lẹ́yìn, kó jẹ́ SC, kó jẹ́ MS, kó jẹ́ DS, anything genotype tó bá ti ní ẹ̀sì lẹ́yìn. SC ò lè fẹ́ ẹni tó ní ẹ̀sì lẹ́yìn ò gbọ́dọ̀ fẹ́ another ẹ̀sì lẹ́yìn. Lè fẹ́ o kò bá jẹ́ DS, o bá jẹ́ MDS, o bá jẹ́ GNBS, o bá jẹ́ GT Bank NS, anything tó bá ti ní ẹ̀sì lẹ́yìn iṣẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ra yín. Why are we doing this? Mọ́mì Táyọ̀ tó kàwé kéèyàn ní degree nínú theatre art. Wọ́n lè bá Mọ́mì Táyọ̀ bí bá Nàìjíríà mi àti wà láyà máa produce movie. Because you will gonna live your dream. I keep saying that Ọlọ́run má pa mí sẹ́. Ìwọ̀nba nǹkan tí Ọlọ́run jọ má gbẹ̀mí lẹ́nu mi. Ṣàánú fún mi. Rán aláàánú sí mi lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Kí lè ráyè execute iṣẹ́ tó gbéràn mi. Torí ó mọ̀ pé mi lówó mi ní nǹkan kan mi ìdẹ̀mọ́ bá ṣe ń tọrọ owó. It's not a call. Torí mo kọ̀rọ̀ wọ̀ sí. But if somebody give me, I will take. Tìdúpẹ́ ńláńlá náà ni. Wọ́n mọ̀ pé ìwọ Ọlọ́run lọ́ba. Aláàánú, ìwọ lọ́ba tó máa ń gbé aláàánú dìde. Aláàánú tí ò ní máa jẹ́ kíní. Èèyàn á lè, ṣé láwọn èèyàn á lè mọ̀ pé ẹni tó bá lówó báyìí lèèyàn ṣe ń náwó. Ọlọ́run wá fẹ́ kó bá mi ọ̀rọ̀ mi yìí. Jọ̀ọ́ bá mi jẹ́ kó débi tí ó dọ́dọ̀ àwọn adarí wa. Ẹ jọ̀ọ́, ẹ bá wa fi ṣètò fáwọn tó bá ní disability in Nigeria, please. Mo ń bẹ̀bẹ̀ ni kò easy. Kò yẹ kí Táyọ̀ máa lọ máa kiri ọjà. But I know nǹkan tó ń ṣe. Ó fẹ́ máa fi up àwọn ẹni tó ní kíní. Àwọn drinks tó yẹ kó máa mu. Àní lágbára Ọlọ́run. 2026, you're going to have your own shop. Inshallah bi kudratullah. Inshallah bi kudratullah. Inshallah bi kudratullah. Oh, kiri ọjà mọ́sẹ̀. Inú ṣọ́ọ̀pù ló máa wà. Ló ti máa ta. Ọlọ́run ti bá mi gbọ́, ó ti gbà. Baby step ni. Ti school January. Aṣọ yẹn of the kíní. Ìwọ̀n bá nǹkan kan tá máa fi ṣe pé kíní. Ká lè ráyè máa create awareness yìí. People should know their genotype. Nǹkan tó ń go through kò dẹrùn. Èmi létí tó máa ń gbọ́. Èmi náà máa ń kọ́ kíní wá bá. Táyọ̀ àìmọye ọ̀ ni ò lè sọ fún. Èmi náà yẹ o. Ibùn mọ́mì Táyọ̀ mọ̀ kó Táyọ̀ níyà méjì o. Ìyá kan kálá ìyẹn lèmi tó lè gbọ́rọ̀ tó lè ṣe tó máa ṣe kíní. Táyọ̀ ò ní fẹ́ sọ nǹkan mi because mọ́mì máa wà worried. She will start fasting, praying, she won't eat. And it doesn't need to be like that. If there are provisions for all of this. America ò yẹ máa lọ fún counseling. Ẹni tí mo ní màmá mi yẹn.
Also age tóun ti ń gba disability fún mi. Màmá mi ẹ̀ náà kàwé bó náà máa ní crisis. Ó ní bí doctor òun bó ṣe kọ kíní fóun nìyẹn, bó ṣe lọ ṣe pé kíní tán ṣe, tán rí pé yeah. So iṣẹ́ nígbà ẹ̀gọ̀gbà tó yìí yọ nǹkan tó lẹ̀ mọ́ ti retire sí o. Ó lóun kàn máa ń ṣiṣẹ́ láìjọ bíi part time, bóyá seasonal work àbí kíní kan lóun máa ń ṣe. Because nínú òtútù ni crisis tiẹ̀ máa ń pọ̀. Ó nínú òtútù yẹn òun dẹ̀ máa avoid láti máa jáde sótútù. Ìjọba ṣe yẹn fún wọn nílùú òyìnbó. Ẹ jẹ́ káwa náà ṣe yẹn fún wọn lọ́dọ̀ wa. Ẹ jẹ́ ká minimize rate in tí ó yẹ kó pa ẹlòmíì ló ń pa ẹlòmíì. Àwọn ẹlòmíì tó kàn ṣe kíní, a ní ẹ̀wọ̀n ọjọ́ oúnjẹ tó dáa. Ṣebí owó tó bá ní, nǹkan tó bá ní manage náà máa lè fi jẹ́. Ṣé ni tí ò lówó púpọ̀ lọ́wọ́, ṣó lè máa lọ gbogbo àwọn vitamin, gbogbo àwọn oúnjẹ tó yẹ kó jẹ. Àwọn oúnjẹ yìí wà costly. Níbo náà ti fẹ́ rí? Èèyàn mélòó ni Suale ṣí lè help? Ìwọ̀nba tí Suale ṣí bá lè ṣe ló máa ṣe. Ó ní mo ṣe wá ké gbàjarè síta. Ẹ jọ̀ọ́, ẹ bá ń share kíní, máa upload ó máa wà lórí YouTube mi, please. Tá bá ṣe ẹ bá mi share látọrí YouTube page mi yẹn. Mo ń bẹ̀bẹ̀ fẹ́yìn ìjọba wa, ẹ̀yin olówó wa. Mójútó àwọn warriors and àwọn oní sickle cell ní Nàìjíríà. Mójútó wọn. A kàn gbé wọn tì sẹ́gbẹ̀ẹ́ ni. Then misinformation ti pọ̀ jùlọ. Àwọn èèyàn mi máa ní, if you come to us, it's free. We have this thing where you irọ́ ni gbogbo ẹ̀. Nobody tó lè change ẹ̀jẹ̀. Ẹni Suale mo ń sọ with my full chest. Pastor kankan ò lè pààrọ̀ ẹ̀jẹ̀. Any clinics that told you they could change your blood, they will, àwọn máa fa ẹ̀jẹ̀ tó wà lára síta, àwọn irọ́ burúkú ni. Kò possible. Ó máa manage ẹ̀ ni. Àwọn tá a bá lówó ládùúgbò náà, a lè máa gbé oúnjẹ, kò ń ṣoúnjẹ sísè o. Àwọn oúnjẹ tútù, àwọn nǹkan tó need, ẹ̀yin náà lè máa donate ẹ̀. Ọlọ́run máa kẹwàá gan tó yẹ pé a máa ní ọ́fíìsì tó jẹ́ pé nǹkan táwọn èèyàn bá need. Oba Foundation is part of alleged empowerment, humanitarian empowerment project. Ó ní mo ṣe pick this Oba Foundation. Mo singularly mo pick ẹ̀. Mo singularly ní kó lọ register ẹ̀ ni. Because I want her with a story bóyá àwọn èèyàn míì náà wọ́n á lè rí. Ẹ mọ̀ pé wọn kì í ṣe waste láwùjọ wa. Them being sickle cell, having sickle cell diseases, it's not their fault. Àwọn míì àti ẹ̀ máa pè wọ́n ní druggy. Subhanallah. Mọ̀ mo ra pain tó ń jẹ ni. Náà ṣe ń lo oògùn tó tó yẹn. Wọ́n á dé hospital lásán, ẹni tó wà ní crisis, ọmọ ní tí ò bá ti lè sanwó gloves náà, kó tó kọ́ fọwọ́ kàn wọ́n. Why should it be like that? President wa ó allocate àwọn owó nǹkan ìmọ̀ ń sọ with my full chest. Bàbá láàánú ni bàbá yìí. Àwọn local chairman yìí ni kẹ́ lọ bùsọ. Ẹ túrú ẹ̀pọ̀ wọn sọ bí àṣàyà aláṣọ. Àná kan wọ́n á túrú ẹ̀pọ̀ wọn. Tó bá tún dé ẹ má vote fún wọn. Ó yẹ kí help lè wà. Fáwọn oní tó ní disability, there should be help for them. Already they're going through what they're going through. Do we know the psychological trauma don't go through? Àwọn á sùn. Ẹlòmíì nínú wọn máa sùn lálẹ́ nǹkan kan ò ṣe o. Ó máa fẹ́ jí báyìí, ó lè fẹ́ gbápá ìkápá má ṣe gbé. Kó ti ní crisis, kó ti rọ́ síbẹ̀. Ó yẹ kí community clinic, bóyá urgent care, whatever,
bẹ́ẹ̀ bó ṣe wà tó yẹ kó máa wà ní gbogbo àdúgbò kankan fáwọn èèyàn tó bá ní disability. Ẹ lè má ṣe fáwọn tí ò ní disability pé ṣe bí nǹkan kò ṣẹ̀yìn ẹ̀yin ẹ kóra yín lọ sí kinní. Ó ní kó lè lọ láì má béèrè owó gloves lọ́wọ́ wọn, láì má béèrè kinní kankan lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kó ní iye tẹ́ ẹ máa fún wọn lóṣooṣù. Bóyá ẹni tí ò bá lọ́mọ bójú òun nìkan bó jẹ́ 50,000 naira péré ni ó ìsànjú rárá lọ. Ẹni tó bá lọ́mọ kan bóyá kẹ́ máa ṣe 100 torí àwọn ọmọ máa jẹun náà tí ò dẹ̀ sẹ́ni kankan bẹ̀. Àwọn ọmọ yìí lọ school ó máa sanwó school ó máa ṣe gbogbo ẹ̀. Grandma stop living because she has to babysit. Àwọn náà máa lọ bá gbé, àwọn náà máa lọ bá ṣe gbá, àwọn náà máa bá ọmọ ẹ̀ ṣeré, àwọn máa help wọn pẹ̀lú like come on now. Hey Joe, we could do better. Owó omble, owó onle. Àwọn owó kan kìíní necessity ìdè party like it's nonsense. Gbogbo àwọn tó láwọn star wa. Àárí wọn kọ́ máa advocate fáwọn kan báyìí òṣì náà ń ṣe ìdíwèrè náà ń jù kiri. Òṣì ló ń ṣe. That's why ọ̀rọ̀ ikọ̀ wú mi ọ̀rọ̀ yóò wú mi lórí. Bí àwọn díẹ̀díẹ̀ ẹnu yín o. Carry me lẹ́ ń ṣe. I donated 3 million fún òkú ìyá ẹnìkan. Òkú tó ti kú kí lẹ́yìn donate 3 million òkú ògbà tó kú wà láyé ṣe tọ́jú ìyókù ni. Kí làbọ̀rọ̀ ra màálù 4 fóòkú ìyá ẹnìkan. Ìyá lẹ fi ń jà àwọn òkú yín tẹ́ bá mọ̀. Ìyá lẹ fi ń jà àwọn òkú yín torí òkú tó ti kú tẹ́ ẹ kọ́ tí lọ tẹ́ ẹ kó gbogbo ẹ̀ lọ kò burú. Ẹ tún fìyà kúyà fóòkú yín ni. Ṣé ẹ tọ́jú òkú yẹn ńgbà tó wà láyé? Ẹ má jẹ́ káwọn èèyàn kú, ẹ jẹ́ ká tọ́jú àwọn aláìsàn. Ẹ̀yin tẹ́ ń fún wọn ní Mẹ́kà áàjì ẹ mo fún yín áàjì oṣù wo lẹ́ ń fún wọn. Ẹ ń fẹ́ ni tẹ́bi ń pa ní áàjì. Èmi ò ní áàjì kankan tẹ́mi fẹ́ pé ní bọ́ọ̀dì máa bá mi fún áàjì o. Torí Ọlọ́run ní pé lọ sí áàjì tó bá lágbára ẹ̀ ni. Áàjì lílọ kò ṣe compulsory. Òun ni last pillar of Islam. Kó bá dàbẹ́ yìí Christian nìkan mo rí sí. Wá sílẹ̀ bí wá ṣe lórí platform mi. People don't need to like me. But you will remember me. Tí n bá dàgbàdàgbà, tí n bá dògbò. Ẹ rí gbogbo ọ̀rọ̀ mi owó orí YouTube yóò máa wà mẹ́. Kọ́ áàjì mi ò lè fọ́ ní bọ́ọ̀dì ní áàjì torí kíni? Fún yín ní áàjì. Áàjì jẹ́ bí oúnjẹ. Owó tí máa fi fẹ́yàn kan ní áàjì. Empowerment lèmi máa fi ṣe fáwọn èèyàn. Mo lè máa dárúkọ. Àwọn èèyàn wà lórí kiri ìgbà tó ti gba empowerment lọ́dọ̀ mi. Tó ní iṣẹ́, tó ń jí lọ, tó ń tẹ káàkátà. Intẹ́mi máa fi help yàn nìyẹn. Má wọ̀ bá mi pọ́ọ̀rẹ́ ẹ̀ kan ṣe patí, ó wá nídìí owó aṣọ. Àìmá ṣe pè mí, mo kàn máa wo onítọ̀hún yẹn, mo kàn máa wo pé ibi tó máa dàgbà sí ni. Misplaced priority náà ń pè yẹn. Torí kí lẹ ṣe rò pé mo máa ń wọ bọ́ọ̀sì tí bá ti dé city. Most of you know how to drive. I had an accident. I developed anxiety to driving. Láti lè keep everybody safe on the road. Wọ́n ní kí n gbé driving sẹ́gbẹ̀ẹ́ náà. Torí the last time tó check mi. Ẹsẹ̀ mi á sì dédé máa sun mi. Ọwọ́ mi á dédé máa heart máa palpitate. I developed anxiety. So, láti keep up òun lẹ́ṣẹ́ mi ti máa ń gbé Uber káàkiri. I take Uber everywhere. Torí pé suburb tí mò ń gbé kò sí public transportation. Tí bá fi lè dé city báyìí. Tí ò ṣèjọ́ tí mo lọ pa ẹran o. Ṣé mọ̀ pé mi ò lè pa ẹran pẹ̀lú gbogbo kíní ẹ̀ máa ń gbé Uber àwọn yẹn yàtọ̀ mo ṣe máa ra kíní púpọ̀. Pé mo kàn lọ city àwọn oníkíní yẹn gba rí mi gan. Tí bá ti mú Uber dé train station wa báyìí tí mo ti mú Metra dé city. Ebe rí mi nínú bọ́ọ̀sì dáadáa. Inú mi máa ń dùn máa ń bóyín báyìí ni. Bí ẹni tó ṣe yín Mẹ́kà ni. Cause kí ni gbogbo ta ni mo ń ṣakọ sí. Mi ń ṣolówó. Àwọn owó tẹ̀mí ń save yẹn ni mò ń rí tán kọ́bọ̀ yẹn fi lè ṣe empowerment ni mo fi ń fáwọn aláìní. Kí n tó l'accident mò ń drive.
Ngba mo ń drive gan. Tí mo ń ṣiṣẹ́ tí mo ní downtown. Ma park mọ́tò mi sí train station ni. Mo dẹ̀ máa mú train dé downtown. Bọ́ọ̀sì kan ni débi iṣẹ́ mi. A dẹ̀ ti pọ̀ bẹ́ẹ̀. Tí bá tó bá ṣe máa ṣe padà nìyẹn. Because it's cheaper that way. I'm not cheap, but I'm cheap when it comes to certain things. Certain things in my okay, yeah, I could save money this way. Àwọn ẹlòmíì wà tán ní ibi tẹ́mi ti rí tán kọ́bọ̀ ní ẹjọ́. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ star wa, ẹ̀yin public figure wa, ẹ jẹ́ ká máa advocate fún nǹkan tó dáa. Not humble, oncho, ṣe kẹ́kọ̀ọ́ máa fi kíní, kẹ́kọ̀ọ́ máa ṣe síra yín ṣá, kẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ògo tẹ́ fi ń ṣèdí yẹn. Ẹ bá lọ́wọ́ bọ́m̀bọ̀mù, kẹ́kọ̀ọ́ òdì kẹ́kọ̀ọ́ fáwọn ẹni tẹ́bi ń pa. Ẹ lọ́wọ́ bọ́m̀bọ̀mù. Ebe àwọn gẹ̀lẹ́dẹ̀rẹ̀ ìdílé wà láyé àtijọ́ bí nǹkan kan náà wọ̀ sí ti. Ẹ̀yin náà máa wà bẹ́ẹ̀ bá ní tẹ́lẹ̀tẹ̀ nídìí àwọn àǹkárá àbáwọn aṣọ lálejò kan ti kéré fún. Mi ò ní kó wọn lọ sí Salvation Army lọ́tẹ̀ yìí. Ẹ lọ ra àwọn táìtì tẹ́ bá ti kọ́kọ́ wọ táìtì. Ẹ kó àwọn aṣọ yẹn sídìí. Kẹwọn tẹ́wọ̀ ìdí yín ò yọ bí ìwọ̀nba ìdí tọ́lọ́run fún bí ó bá tẹ́ yín lọ́rùn. Ẹ kó sí nǹkan iṣẹ́ kan náà ló máa ṣe. At least ìyẹn ò ní side effect. Ìyẹn ò ní jẹrà. Ẹ kọ́wọ́ yìí ládùúgbò mélòó nínú yín la rí pé òkè mo kọ́ community yìí o káwọn ọmọ tó ń ṣọmọ ọ̀tá ládùúgbò kọ́ máa kọ́ṣẹ́. Ẹ mọ̀ pé tẹ́ bá kọ́ àwọn ọmọ tó lọ ń ta kínníkínní tó mu ti máa wé ìsìsọ yẹn. Kọ́lọ́ọ̀sì àbí kúlùsù or whatever it is. Idle hand lèṣù máa ń lò náà. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Let's be a good role model. Èmi ọlọ́tàwá mi lè sanwó àjì fún yàn kankan. Owó àjì yẹn. Ẹlòmíì lọ sí àjì. Sábàkà tẹ́yìn nìkan lẹ máa rí lẹ́nu ẹ̀. Ó máa dé padà. Ó jẹ owó ilé. Ẹ̀yin tẹ́ ẹ ṣoore yẹn ẹ̀ ní ládàá. Ó tọ̀rọ̀ lèmi sọ fún yín. Oore yín ò ní ládàá. Kí lẹ̀ ń fún wọn ní ebi ń pààyàn. Àwọn ọmọ wọn ò rí ìwé kà. Ìyàwó òró ń jẹjẹ. Ẹ wá ní ẹ kó wọn lọ sí àjì. Wọ́n máa fẹ́yìn kiri àti sábàkà. Wọ́n lọ máa fi gbàwìn ìrẹsì lọ́dọ̀ Sista Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún. Ńgbà bá gbogbo ibà gbàwìn ìrẹsì lọ́dọ̀ Sista Bọ́lájí tán ẹni ẹlẹ́ni. Báwo lowó ṣe fẹ́ pé? Ṣé ẹ̀ tí níjẹ gbẹ́rún? Tó bá lè júmọ́ yín ẹ̀ ló kanra. Kò ní kanra. Owó ló máa lọ fi sáré rajà míì. Ẹ mọ̀ pé òun náà lọ́mọ tí ó bọ̀. Ẹ yé fúnyàn ní àjìmọ́. Ọlọ́run ní pé lọ sí àjì tó bá lágbára ẹ̀. Ẹlòmíì ò lọ sí àjì gan. Ọlọ́run ti fún ní ládà àjì. Ó tọrọ mo sọ fún yín. Àníyàn síwájú ohun gbogbo. Ẹ jẹ́ ká máa ṣoore tó make sense. Ẹ má ṣe ń blé wèrè. Bọ́ndù ní pàtí ìyá kìíní kan. Wọ́n ti máa mú cameraman dání báyìí ni. Ó yá kó máa gbé àwọn. Àwọn ẹni tó ti lówó ẹ̀ ń kó fún wọn. Ṣọ́ní ìdí ẹ̀ ni. Ẹ fáwọn ẹni tí ò ní. Kẹ́yìn wá wo bọ́lá wọn ṣe máa bless yín. Ẹni tó bá ní ilẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lówó ẹ kọ́ nǹkan síbẹ̀. Even kó jẹ́ àwọn preventive kìíní yẹn lásán káwọn èèyàn kàn máa wo blood pressure wọn lọ́fẹ̀ẹ́ mbẹ̀. Kàn máa wo blood sugar level wọn lọ́fẹ̀ẹ́ ládàáni. Ṣé ẹni tó bá kàn wá tó yẹ pé ọ̀fẹ́ ni tẹ́ ẹ má ní ọwọ́ àsanwó o torí ẹlòmíì ò róúnjẹ jẹ o. Ṣáwá àti ilá lásán lọ́kàn papọ̀ àwọn ẹ̀ náà gbà lọ́dọ̀ ya Rosemary o. Mo ní mo dé kirikiri ẹ̀rù Ọlọ́run bà mí. Mo kàn lọ sílé ni. Mi ìmọ̀ kankan pa kirikiri. Lọ́nà ní àwọn obìnrin kan wọ́n ní infection. Mo ní kí ló ń fà? Kí ló dé? Àwọn obìnrin tó wà ní kíní. Wọ́n lọ ní aṣọ ìkísà tán náà fi náà máa gé náà máa fi máa ṣe àsìkò period wọn. Wọ́n máa rùn. Mo ní what? Ó kàn wá ní ọ̀dọ̀ àbúrò mi ni. Láwọn nìkan ń sọ. Mo ṣe ní no. I'm gonna do something about it. Mo bọ́ sọ́jà.
mo ra pad rẹpẹtẹ heavy flow kíní kan flow mo ra gàrí mo ra gbogbo nǹkan wọn náà kíní kan tó ń dáná mo bá lọ mo bá ní mo fẹ́ lọ bá wọn kírun bẹ́ẹ̀ ni Jumat I went there mo ṣe wáàsí fún wọn akírun àwa ń sọ̀rọ̀ èmi ò gbé kíní síta ni àwọn kíní wọn gan ló ń rìkọ́ọ̀dù fún mi ní kọ̀ọ̀kan Fẹ́mi for my own kíní kí n lè mọ̀ báwo ni mo ṣe máa prioritize kíní wọn ni mi lówó ariwo kọ́ ni music but like me tẹ́ bá gbọ́ pé mo ní mọ́tò méjì irọ́ ni ẹni rọ́ ni kí ni mo fẹ́ fi private jet ṣe èèwọ̀ ni business class ò tí wà òkè fọmọlúàbí mélòó lè ra mi for my own kíní so ọwọ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ a lady was there ọkọ kọmọ sí lọ́wọ́ kí ó ti jẹ gbárùn tí bá ní jẹ gbárùn ìnà ọmọ sick ọjà náà ó máa mú nínú ìyàwó yá gba bisikíìtì gba kínní kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ ó wá lọ gba àwìn gàrí ó gba àwìn gbúre subhanallah àti ṣẹ́wá ègbodò káwọn ọmọ yẹn lè jẹ ọmọ yẹn ò tí ì jẹun látàárọ̀ ó gbọ́rọ̀ Ọlọ́run ó gbọ́rọ̀ lórí pé ó ìsọgbé sílẹ̀ pé màá sàn ó wá délé ó gbé stóòfù kó dáná subhanallah lórí pé kò sí kerosene nínú ẹ̀ mọ́ ó ní kerosene díẹ̀díẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó lè já wọn neighbor wọn kan náà ló da kerosene tọ́dọ̀ tiẹ̀ òun náà bá wò rárá ló bá rí i pé neighbor òun yóò sí ń bẹ̀ ló bá lọ gbé kerosene yẹn bó ṣe gbé kóyìn bó ṣe rọ sínú kiri náà ka mú mọ́bẹ̀ neighbor yìí 2 weeks before then àwọn ẹnìkan jí better pass my neighbor generator neighbor yẹn wọn mẹ́ni tó ṣe sister yìí ni wọ́n kì mọ́lẹ̀ subhanallah lójú àwọn ọmọ ẹ̀ wọ́n lù bí kókú wọ́n lù yaṣọyamọ lára wọ́n wá gbé lọ station tóró jí kerosene kirikiri jọta ló sọ story rẹ̀ mo bá ní kerosene mo ní ẹbọ ṣáwọn èèyàn ò ṣàlàyé ẹni tó jí neighbor ẹ̀yẹ Ìgbò ni ó ní àwọn condition kó ra generator mi fóun tó bá ti ra generator mi fóun lọ́rọ̀ bá tán mo ní really ó wà ní tó ṣe wà ní kíní àwọn iṣẹ́ tèmi ń ṣe ń sìn nìyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin kan ọmọ mùsùlùmí ó wá láti north ni ó wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀gá tó ń bá ṣiṣẹ́ ò lè jẹ́ kó wẹ̀ nínú ilé ẹ̀ subhanallah àwọn olówó kan máa dájú ó máa ń lọ fowó wẹ̀ ní public ilé àwọn nìkan kọ́ public iléèwẹ̀ ó lè jẹ́ kí ọmọ ọ̀dọ̀ ẹ ò lè lo kò lè wẹ̀ nínú ilé ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ló jọ dá ìkíkọ́ kan náà ní gbogbo àwájú Ọlọ́run olówó ò kì í ṣọlọ́run ẹni tí ò rí jẹ lánàá ó lè dolówó lọ́la níbi tọ́mọ yìí ti lọ wẹ̀ bó ṣe wẹ̀wẹ̀ yẹn ìró lásán ló wà lára ẹ̀ ó kàn wá mú kíní ṣẹmọ ìjáàbọ̀ àwa mùsùlùmí ó ní lọ́kàn bọ́ sí kíní kó lè fi wọ inú ibi tó máa wà ṣe kíní àwọn ọlọ́pàá náà drive lọ́kàn kó mọ́ wọn òun ò mọ nǹkan tó ń kó mọ nǹkan tó ṣe ọgbẹ̀dẹ station wọ́n fẹ́ bá lájọṣepọ̀ ó yarí ọmọ mùsùlùmí Haúsá tó wà ti jẹ àti mu inú ibẹ̀ ló wà ọlẹ́gbọ́n ẹ̀kan tó máa ń rí bá sọ wọn gba fóònù lọ́wọ́ ẹ̀ ó láti bẹ̀ wọ́n ló fi rẹ́gbọ́n ẹ̀yẹn pé àwọn yẹn ní ló wá ẹbí pé wọ́n máa bá wọn wá bọ́ ṣe máa wẹ́bí wọn lọ inú ibẹ̀ ló wà ní bàbá ẹ̀ kú owó fáìnì tán ló máa san
àwọn míì tọ́jọ́ kó fáwọn yẹn lẹ̀ àwọn tó gbà káwọn tó kó wọn kó bá wọn sùn. aláti gbà jáde. Many stories like that. Àwa kírun tán. Mo wá kàn tiẹ̀ yìí jókòó gbogbo bó ṣe ń ṣe. Lọ́ bá ní àsìkò oúnjẹ, mo ṣáà rí pé gbogbo ní wọ́n lọ dúró gbùrùgbùrù. Nìkan ni wọ́n bá gbé nǹkan náà dé. Torí wọ́n gbà mí láàyè, ẹ mọ̀, tẹ́ bá Naija, bẹ́ bá ti ṣe ẹ má wọ̀ bẹ́ bá ti ṣe wọ́n dáadáa. Wọ́n máa ti mọ̀ ká àyàn dáadáa èèyàn yìí, okay fine. Mo lè káyé ẹwà tó wà nínú tó gbé dání. Omi náà atagúngún àtomi lásán ni kò sẹ́ni tó lè bá mi sọ. Mo lè ẹ mọ̀ pé kẹ́ káyé ẹwà tó wà ńbẹ̀. Mo bá rí gàrí púnpulú kan. Mo bá ní kí eléyìí. Wọ́n bá lóúnjẹ àwọn nìyẹn, mo ní oúnjẹ nìyí. Ó bá ní gàrí yìí làwọn máa fi ń supply, àwọn máa da gàrí yẹn sí ni. Mo ní bọ́ọ̀lù ti mú gàrí, mi tí ẹ̀rọ pọ́n fi gàrí kú fún àwọn ra gàrí ni o. 100 naira làwọn rà o. 100 naira kìíní náà. Ọ máa dá sọ máa fi ṣe náà máa fi gbé núró. Mo bá ní oúnjẹ lélẹ̀. Mo bá ní no. This can be oúnjẹ. Pé mo láti tún lọ bọ́ọ̀gà wọn yẹn sọ. Ọ̀gá lóúnjẹ nìyẹn. Ìyá kan wá wà ńbẹ̀, ìyá ẹ̀ ni Amira, like the leader of àwọn obìnrin. Àwọn dàgbà wọn pẹ́ ńbẹ̀. Ó ní nǹkan tí màmá yẹn ṣe, but that's not where we're going. Màmá ìbá àwọn màmá yẹn mọ̀ ọmọ last name mi ṣe ọ̀bọ̀ ṣe mọ̀ cause ọmọ Èkó ni mí. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ní àwa àtọ̀húnrìn ìwà àwọn kan látọ̀húnrìn ìwà ni wá. Wọ́n tẹ̀ tún dárúkọ gan ọkùnrin ìwọ ọkùnrin ó fẹ́ pọ̀ gbólẹ̀ láàrin àwọn òbí tó jó látàárọ̀ kò lè yà mí lẹ́nu ná. Oníléyè kì í ṣe àwọn àtọ̀húnrìn ìwà kan tó wá láti sẹ́yìn o. Mo ń bá yín dèjọ́ ó dárúkọ mi ọ̀rọ̀ yẹn mi mo ní ṣọ́ọ̀bù yẹn ìyẹn wọn ọkùnrin yẹn o wọ́n ló wà láàrin àwọn ẹni tó bú wa o. Wọ́n ti láwọn máa ṣe ṣòfò àbọ̀ mi ìrí kan ṣe. Ẹ má wọrí by the way nìyẹn. Màmá ẹ̀ bá ní nǹkan kan táwọn kan miss jù àmàlà a favourite food. Bí ṣe ní àmàlà àwọn yìí jẹ mo ní ẹ mọ nǹkan máa rà. Bí bá ṣe ní àwọn tó tẹ̀ ń bá ní ó yẹ ẹ̀ka yé gbogbo àwọn èèyàn tó wà níbà. Wọ́n ní ṣọ́ máa lè gbà kí n ṣe ṣá mo ní ẹ má wọrí ìṣẹ́ ó máa pọ̀. Mo ní gbogbo kí ló ní kálukú fẹ́ ẹ̀kọ́. Mo bá wọnú ọ́fíìsì ọ̀gá wọn lọ. Mo bá ní ẹ mọ nǹkan. Ó wù mí kí n jẹ dínà. Mo ní bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ inú mi dùn. Woman kan wà ń bẹ̀. Ó ṣe ìbímọ náà wá ló ya wèrè. Mo ní kò ya wèrè. Òun ló máa ń kírun fún wọn. Ọmọ Benue State ni. Òun ló máa ń kírun fún wọn. Mo ní kò ya wèrè. Kí ló gbé débẹ̀? Ó lọ́mọ kókó lọ́wọ́. Bó ṣe bímọ tán ni. Neighbor ẹ̀ ìyẹn burú gan. Ó lọ́wọ́ máa bá òun jà ó máa yọ lẹ́nu ó máa dá láàmú. Bó ṣe tún gbé ìjọ̀gbọ̀n ẹ̀ débi tó ti ń dán tó ṣe kíńbà. Ìyẹn kan fọwọ́ ti ni pé leave me alone, I just had a baby. Leave me alone, I just had a baby báyìí. Ó ṣubú, ó forí gbá sílẹ̀. Sister tá ń sọ yìí dáadáa. Neighbor tó ṣubú tó forí gbá sílẹ̀ tó ṣe kíní, ó wà bẹ́ẹ̀ lọ gbé lọ sí hospital. Neighbor end up láti kú. Wọ́n ṣe ti sister yìí mọ́ bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n ṣe mú wá ó wà ní Kirikiri. Wọn ìdájọ́ èdè ni o. Ṣé níyẹn wá kọ́ ni problem ẹ o? Ọkọ ẹ̀ ẹ̀ẹ̀mejì péré ló wá wò. Kéèyàn ṣe ẹ̀ bímọ pẹ̀lára tútù. Ọkọ kan yọjú lẹ́ẹ̀mejì péré. Sister yìí ti wà ń bẹ̀ ń sin ọdún kẹfà rẹ̀. Àwọn ọmọ méjì tó ti kọ́kọ́ bí kò rí wọn. Ọmọ ọ̀kọ́kọ́ tó gbé dání kò rí. Kò wá sẹ́nì kankan tó wà wò. Mo ní ẹ wá ló ya wèrè. Kò ya wèrè. Kò rí love, kò rí ẹbí ẹ̀, kò rí nǹkan kan. Mo ní wọ́n abandon ẹ̀ síbẹ̀. Ṣé ẹ̀bi ẹ̀ ni pé ẹni tó lọ èèyàn provoke ẹ̀ ó ti ṣí láti jọjọ́ yìí. Ó kàn ti gbé just had a baby. Kò rí èèyàn kankan, kò sẹ́ni tí ó gba good lawyer fún, kò sẹ́ni tó lè gba pé kíní.
a dẹ̀ láwọn olówó dáadáa ní Nàìjíríà. Ẹni tó bá lọ Nàìjíríà ẹ lọ síbẹ̀. Àwọn ìtọ́ tí ìdájọ́ wọn ni o, kò ń ṣe àwọn tó ti dájọ́ wọn o. Àwọn tó jẹ́ pé bóyá owó tó ní kan san wọn ò lè kó sílẹ̀. Ẹnìkan ordinary 1.2 million ló wà ńbẹ̀. Ṣé rí bóyá ilé ayé a tún lè fi mọ iyì Ọlọ́run, àwa tún lè fi dúpẹ́ tara wa. That's how I live my life. Tẹ́ bá rí mi Nàìjíríà, ẹ máa rí mi ní ìsọ̀ ẹran. Ìsọ̀ ẹran tí mo kọ̀ pé mo wá bá wọn tajà. Ẹ rí mi láàrin ọjà àwọn ìyá ọlọ́jà tí màá ní mo wá bá wọn tajà. You've seen it. Some will be on video, some don't. Nàìjíríà ilé oníjọ́ mẹ́rin tí mo lọ yìí nìkan tí ò sáyè. That's what I do when I go to Nigeria. Ẹ máa rí tí màá ní I like to promote àwọn oní small businesses. Because tó wọ́n bá ń lọ sókè, àwọn náà rí nǹkan ṣe dáadáa nínú ayé. I want to be a good example. Káwọn èèyàn lè kọ́ àmọ́ lè kọ́ ṣe kíni. Ẹlòmíì kò mọ̀ ni. Ẹ wá wo ọgbọ àwọn tó bí mo ṣe lọ bọ́gà ọ̀rẹ́ náà bá ní well on one condition o alájà ẹ máa rà fáwa náà o gbogbo àwọn tó wà mo ní kò sí problem. Alọ́ra eatery ṣe rí àwọn èèyàn èmi tẹ́ pé mi mu pap omi nìkan ni máa mu mi mu juice pàápàá I make my own fruit àbí kí n jẹ fruit ni ṣe rí things we take for granted. Mo wá ra oúnjẹ tó ní kálukú wọn yẹn fẹ́ àwọn ará drink sí mo wá rí àwọn ọmọ èèyàn wọ́n dẹ̀ ṣàdúrà àmọ̀làrè wàláì tàláì sọ́bìlà the love the happiness the joy in their face. Àwọn jẹ fried rice kàn jẹ fried oúnjẹ eatery ni o wàláì eatery méjìlá gbogbo oúnjẹ wọn tán drink wọn gba tún lọ wá wo ní drink tá n kó jọ ni ṣé ni mo wá wò pé wow àwa kan dẹ̀ ń complain these people don't have their freedom. Ìyá tó lámọ̀ láwùn oúnjẹ yẹn tán ní apátírà mo dẹ̀ mọ̀ pé apátírà mo máa pátírà tẹ bá rí joy yẹn lójú wọn Ọlọ́run ti gbà fọ́lọ́run ìjọ kan ṣáwọn ajáde ṣẹmọ torí kíní tí wọn ọ̀tọ̀ ẹmọ wọn ti ṣe case tí wọn gbọ wọn ọpàyàn ẹni yóò pààyàn kò ń ṣe pé kíni bọ lágbára Ọlọ́run sùn. So when next I come to Nigeria I'm still coming to visit. Àwọn kan ti kúrò àìmọye yálàyà wọn ti lọ ti gba freedom wọn ti lọ ṣe ògbélé ìtọ́lọ́run rán wa ṣe. Not going to bring anybody's face out or whatever. No. But it's something tó wù mí. Àwọn nǹkan mi náà àwọn bò mí náà. That's what me I do. I like to hear people's story. Oh. Mo tún jẹ́ kémi náà tún dúpẹ́ fọ́lọ́run. Ẹ jọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́. Ẹ jẹ́ kí disability àwọn tó ní disability ẹ jọ̀ọ́ ẹ bá prioritize ẹ bá mi jẹ́ pé ní government hospital torí private hospital ọ̀nà máa sanwó ni then ẹ jọ̀ọ́ yín tẹ́ ẹ bá ní school náà kàn fi kún jẹ́ kọ́ àwọn ọmọ yẹn pé ṣọmọ genotype wọn. I'm gonna do my best in terms of that. Pẹ̀lú àwọn táwọn warriors ń ṣe ní Kwara State. A máa ṣe ní Lagos State. Àwọn principal school bí tí mo bá lè lọ. Tí n bá rí àwọn èèyàn. Anyway, warriors náà ni. A máa rí wọn ní Lagos State. A máa ní níbi tá a bá ti lè ní. Yóò dé ìlú bàbá mi gan nísẹ̀yìn. Kọ́ máa jẹ́ káwọn èèyàn mọ genotype wọn wà very important. This thing we are talking about, it should be what they are teaching. Come on, kwa àwọn ọmọ ni. Kọ́
kọ́ ti máa mọ̀ ṣé tó bá ti mọ̀ pé nǹkan báyìí náà experience o táwọn ẹni tó ń ṣẹlẹ̀ sí real life tó rí wọn pé this is this kí love má di wa lójú ẹ rí i pé bá ṣe máa eradicate ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn àwọn warriors tó dẹ̀ wà ń bẹ̀ tá à ń fún wọn nítọ́jú tó péye tó ń rí psychology tá à ń jẹ́ kọ́ mọ̀ pé wò ẹ lògùn yín lásìkò ẹ jó ń jẹ gidi báyìí ẹ ṣe bá at least ká tiẹ̀ play part tiwa àwọn kìíní gan wà minimized ọlọ́run bá dẹ̀ gbà fún wa gbogbo etí tó bá gbọ́ olówó ọlọ́rọ̀ ọlọ́lá ọlọ́run á bá mi kó sínú ọkàn yín ọlọ́run á fi àánú wá sí yín lọ́kàn ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bá mi mọ̀rọ̀ mi gbọ́ ọlọ́run á wá jẹ́ kẹ́ ẹ bá mi wá nǹkan ṣe sí ẹ̀yin olówó ládùúgbò yín ọlọ́run á bá mi kó sí yín nínú ẹ ṣe bọ́ o ẹ ṣomi fáwọn èèyàn ládùúgbò yín tán ní ẹ má ta ládá wà ń bẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn máa pọn mi wàláì ládá ni ẹ má ṣe bámúbámú ni mo yó èmi ò kàn bébí bá ń pọmọ ẹnìkankan ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká rò 2026 láwọn olóòkan lágbára Ọlọ́run kò sẹ́nìkankan nù wá ní bá 2025 lọ ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run a máa dàgbà a máa dògbó ara onígbénu wa dá ẹ̀yin olówó ọlọ́rọ̀ nílùú wa ẹ wo àwọn olówó wà ń bí báyìí wàláì tó máa I do àwọn aṣọ tó bá ti kéré fáwọn ọmọ máa kó lọ Salvation Army aláwọ̀ èèyàn tá à ń fún lówó àwọn olówó even ní school wọn máa náà ṣe food drive non-perishable food àwọn cereal tó máa yẹra ìta àti ìjà àwọn kíní corn inú agolo òun náà ló máa lóun fẹ́ kò tún fẹ́ I want this gbogbo àwọn kíní ẹ̀ lèèyàn máa ṣàjọ téèyàn máa ti sínú báàgì ẹ ti gbé lọ àwọn kan wà tó lè afford ẹ̀ rárá ìlú yìí ò mọ ẹ̀sìn tó tó yẹn bọ̀ wọ́n máa ń ṣàánú wọn ò dẹ̀ ń ṣàánú kárí mi àwọn ẹni tó ní kíní ẹ̀ tó ti mọ̀ pé òkè o Sualesh ń ṣe kíní empowerment o Sualesh ò ní láti bẹ̀bẹ̀ wọ́n máa lọ gbé fún wọn ní torí it's tax deductible organization mi wà registered Tony certificate if you are in Nigeria you want to put it down pé nǹkan tó donate fún Sualesh rẹ̀ mo ti post ẹ̀ yẹ bẹ́ẹ̀ kí n tó post máa tún post I'm not me ìṣàkọ mi ìmọ̀ bó ṣe ń tọrọ nǹkan ni I don't know how to do it ẹ jọ̀ọ́ iná ẹ ṣe you don't even have to come to Sualesh but ẹ kàn help àwọn tó bá kù díẹ̀ kù fún then àwọn tó wà tó ní disability please let's help them then kíní sickle cell foundation yìí ọba foundation yìí o ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ torí t'Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ọba foundation bí Táyọ̀ tó jẹ́ pé kejì mi yìí alátàrà ago Táyọ̀ yìí ó ní àwọn ẹni ìyá tó jẹ́ pé ìyá kan ní ọmọ 5 ọmọ 3 ti kú ọkọ ẹ̀ dẹ̀ lé síta ọmọ máa ní crisis owó tó yẹ kí Táyọ̀ ti fi owó school àwọn ọmọ ó ti kó fún ìyá ẹ̀ pé ó yá kọlọkọlọ ṣe kíní rí don't give the money to me if you need Táyọ̀'s account or some I will give it to you mi ìfẹ́ kọ́ sọ di bábíyá ńlá ni because she trusted me that in ó trust mi kú àwọn tó mọ̀ mí mọ̀ èmi mi ò ní mú nǹkan ní nǹkan láyé mi torí kò ń ṣe bẹ́gibẹ́gi but ó need help gbogbo ọ̀la need help
ẹ̀yin tọ́lọ́run bá gbọ́wọ́ yín sókè. Báwo ni wọ́n ṣe máa ṣe surgery kó máa kiri ọjà? Kíní ẹ̀ máa ń bí mi inú máa ní no. Ó máa ní mommy no, I have to do it. I like to work, mom. I like to. Ọ̀yẹ̀ tí kò máa tọrọ owó bó ṣe wà ẹ̀. Máa ní mommy nǹkan tẹ́ fi kọ́ mi ni. Mommy mo máa ń wò yín. Pé mommy gba ọlẹ̀ rest. Ẹ ti dẹ́ tún sáré wá ṣe kíní. And I get that. But she need help. Ẹ má jẹ́ ó tọrọ ká tó ṣe fún. Òun náà tún ní àwọn ẹni tó wà ní abẹ́ rẹpẹtẹ. Àwọn ìyá tí mo mọ̀ ní eléyìí ò ṣe pé kíní. Wọ́n ní mọ́mì bó ṣe pè mí lóru yẹn. Mọ́mì mi lè pè yín gbà yẹn. Mo ti kọ́ fún wọn. Torí ẹni tó ní àánú lójú ni. Aláàánú ẹ̀dá ni. Ẹ jọ̀ọ́. Tí bá ti upload kíní ẹ̀yin náà bá mi pín fún gbogbo àwọn oníkíní ládùúgbò yìí. She's ready to create this awareness. Àwọn èèyàn ó ní wọn ní kápá. Báwọn tá a máa kọ́ náà kiri. Àsùnkẹ́kọ̀ọ́ ń gbọ̀ fẹ́. A máa sanwó fún wọn. Àwọn ìtọ́ máa lọ máa sọ pé okay oh, this is this yo. Àwọn èèyàn máa béèrè question. A máa fọwọ́ print àwọn nǹkan. A máa kọ́ lọ fáwọn school. Because àwọn ọmọ secondary school wọ́n lè ti máa mọ̀ ń pa kíní yẹn. Òun la ṣe fẹ́ bẹ̀rẹ̀ láti elementary. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Fault wọn kọ́ o. Àwọn kan ló ní káwọn òbí àwọn bí àwọn ní pẹ̀lú kíní o. Fault àwọn òbí kọ́ o. Àwọn òbí ò mọ̀ o. Fine girl, fine boy, I love ara wa ni o. Àwọn àkàn tó jẹ́ pé genotype ni wá. Àwọn òbí wa ò ṣe kíní àánú la rí gbà o. Kò ṣe mímọ̀ ṣe àwọn òbí tiwa náà o. Bàbá tèmi go mọ̀ tí ń jẹ́ genotype mi rò pé bàbá mi mọ̀ tí ń jẹ́ genotype tó fi jáde láyé o. Blood group ẹ̀ nìkan ló mọ̀ o. Amẹ́ríkà lèmi náà ti mọ̀ tí ń jẹ́ genotype èmi kà á parọ́. Torí Nàìjíríà wa yẹn blood group wa náà máa ń sábà sọ pé kíní. Láyé ìgbà yẹn ni omi ò ní nísìn o. Ẹwà tọdún tí mo ti wà l'Amẹ́ríkà mo sì láwọn ọmọ. Mo láwọn ọmọ in their late 30s. Ṣé rí pé ojú ti ń là sínsìn. So èmi ò lè blame òbí kankan láyé. Báwọn òbí ìlà kàn fẹ́ kọ́ mọ̀ pé ẹ má jẹ́ kẹ́nì kankan parọ́ fún yín. Tọ́mọ yín bá ṣe hospital ni ẹ gbé lọ. Ẹ má gbé lọ church. Based on àwọn tó ti wá gbẹ́jọ́ wá bá mi ni o. Mi ò dájú lé kíní o. Ẹni pé mo sọ tàwọn ti Mùsùlùmí náà o. Ẹ má fẹ́ ẹnìkankan ní hajj. Ẹni bá fẹ́ ṣe yín Mọ́kà, wọ́n ń ṣe yín Mọ́kà ní Márọ̀kọ́. Mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó kọ́ yín Mẹ́kà sẹ́nu ní Nàìjíríà bó níbo lẹ ti ṣe. Àwọn kan náà wọ́n ṣe ní ibi tí mò ń pè Márọ̀kọ́ àwọn Lẹ́kì ń sìn ọ̀nà kiri ni o. Ṣé o pé Márọ̀kọ́ ni nígbà tó dádì mi kọ́lé síbẹ̀ rẹpẹtẹ. Tọ́wọ́ tọ́wọ́ fún wọn láwọn àwọn ilé Jákàndé fáwọn láwọn kiri Márọ̀kọ́ ni nígbà yẹn gbogbo àwọn Lẹ́kì nǹkan. Márọ̀kọ́ là nígbà yẹn. But Victoria Land ọ̀tọ̀. Victoria Land ni construction company wọ́n wà. Mo wọ́n ṣe gbogbo yín pé yín sẹ́nu ó tiẹ̀ fi bí òkè ibi tó ti ń ṣe gan. Wọ́n ń ṣe láwọn tí ẹ̀gbọ́n mi kan fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún lájà. Wọ́n ń ṣe rẹpẹtẹ ni. Ẹ kò èyí ẹ bá tún fọ́ ní Diamond kan. Ilé ọ̀lẹ́dì bá ní òun fẹ́ kó kíni. Mo ní eyín èwo ló fẹ́ kó sí. Ṣé tí gbogbo ẹ ti yọ tán àbí èyí tí ò yọ tán? Òun fẹ́ ṣe lúkàtà àwọn ẹnìkan ṣe bí ẹ̀dá. Bó bá dán wò, àmà ni màá fi yọ gbogbo eyín yẹn. Mo ṣàkárẹ̀ ẹ̀bẹ̀. Tó mọ̀ pé kò lè láàsì ná. But iye tó wà tiẹ̀ náà fẹ́ gbà mọ́ ní kíni. À ń lò dé ìyàwó tó bá tiẹ̀ jẹ́ pé ó fẹ́ wá tọrọ ẹ̀ ń sìn. Ọmọ Dangote fẹ́ wá tọrọ ẹ̀ ń sáfẹ́ ní ó da fẹ̀yìn góòlù sáwọn àwọn àna ẹ̀ tí ń bọ̀. So ẹni tẹ́yìn Mẹ́kà bá wù ẹ lọ ṣe ní Márọ̀kọ́. Owó tí àwọn àjà nǹkan kan yẹn bó bá wọ́n ẹ lọ ọ̀nà abúlé Ẹ̀gbá kò síbi tán ẹ ń ṣe lájẹgúnlẹ̀ pàápàá. Ẹni tí sábàkà bá wù dé ẹ lọ mọ́ṣáláṣí Jímọ̀. Torí àwọn tí mo yìí bá polówó ọjà ṣé ìdìbì gàgọ́tà ríyọ̀ no àwọn títí kinní kan rẹ o
ojú bo náà ń pe kíní iná gbogbo kíní ẹ̀ náà tí mò ń bá wọn jó bàbá ọjàre òye ọjàre sábà bàbá ọkùnrin kan àmì sábà ka nìkan ló ń tà ti tẹ̀sùbá ẹ lọ ra sábà ka mi wọ́n tún ní nàìjíríà mo ti rí sábà ka red green wọn ló máa máàkì aṣọ tó fẹ́ wọ̀ ni ẹ bá ti ṣe yín mọ́kà gbé sábà ka sí ẹ lọ ra jàlábíà lóríṣiríṣi ṣẹgbọ́n kẹ́ máa lọ fi gbà àwọn ìrẹsì lọ ní ṣọ́ọ̀bù Sista Bọ́lájí Ṣórẹ̀mẹ́kún bọ́dẹ̀ jẹ́ ṣọ́ọ̀bù ọmọ mi kan sára ni torí provision lòun náà ń ta ní ìwà ìyá ní ìbí àbẹ̀jọ ní tìǹkó kò lè ta àwìn tìǹkó fún yín òun ò ní kíní tiẹ̀ pé kò lè ta àwìn pọ̀ mọ́ ẹ bá ti sanwó ẹ rọjà yín gbà báwọn Sista Bọ́lájí àwọn yẹn máa ń tàwìn torí mo ti bá wọn dá ọjà rí àwọn tó ń gbà wọn ní Indomie èèyàn gbà wọn Indomie títí fódìdí oṣù kan kò sanwó ẹ wá ń gbẹ́jọ́ ìyàwó mo ní kíni kémi wá ṣe kí mẹ́rin tó gbà wọn Indomie lọ sí police station ni nígbà tí ò lọ gbà wọn góòlù èèyàn wá gbà wọn Indomie ẹ̀ ti mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀bí ń pa àwọn ọmọ ẹ̀ ló ṣe wá gbà mo ní bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ gbà fọ́ Ọlọ́run kẹ́yìn náà fi ṣe sáádáka kọ́nà yín lè yẹ bóyá òun lajú òfin máa wọ gbá àbí mi ìdájọ́ yẹn dáadáa yẹn ṣé mo já dáadáa so ẹ jọ ẹ jẹ́ ká ṣe dáadáa on a lighter note please Oba Foundation needs our help. We do this every last Sunday of the month. Ẹ jọ̀ọ́, kò sówó tó kéré. Tó bá jẹ́ ìlú tó dáa ni. Grandma, Mọ́mì Táyọ̀, ó yẹ kó máa gbowó. Torí àwọn kan náà bí àwọn ọmọ. Grandma ni wọ́n ti rèsì Táyọ̀ ti dà dọ́ọ̀tì. Jẹ́ kí ìyá oníyà ṣayé ẹ̀. Aṣọ di baby sitter. Wọ́n ò rí láìfù lò. Wọ́n ò rí nǹkan kan ṣe. Wọ́n tọ́mọ ní sisi, wọ́n tún fàgbára tọ́mọ kéékèèké. Bọ́lọ̀ ń bá kẹwàá tán, ó yẹ ká fi grandma sí orí sálárì nínú Oba Foundation wa ni. Torí Táyọ̀ tó máa lọ tóye yajúlé kiri lọ rojọ́, lẹ́ńbẹ̀ yẹn o, ẹ mọ kíní o. Ṣé bàbá kọ́mọ asọ́dọ̀ bèbí síta àmọye tá a sọ fún? Ìyá oníyà tá àjò lọ ṣiṣẹ́ ìyá tó kàwé jẹ́ kí oníyà rí ògo wọn lò náà 2026 Ọlọ́run ọba mo nígbàgbọ́ páwọn aláàánú yìí ti dé sí wa sẹ́ she has to be on our payroll too bí àwọn tó lọ yájú lékì tó máa lọ máa bá create awareness ẹni tó bá dilé mú náà láti gbà kí ṣàfẹ́ kí ọmọ lọ máa ṣẹ́jú sí àwọn arúgbó ní títì ni nígbà tí yóò ṣàgbèrè ń sisi yóò níyà arúgbó alọ́ máa lọ fi ṣe tèdírèké sáwọn arúgbó ní títì kò possible Ọlọ́run ní ṣe tí wọ́n bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ní o Ọlọ́run á gbàdúrà wa o ẹni ó bá fẹ́ràn wá lọ́wọ́ Oba Foundation phone number mi wà nù kílẹ̀ ọ̀nù WhatsApp mi wá máa connect yín directly with Tayo ẹ̀yin tẹ́ ẹ bá ń doubt mi mo fẹ́ kẹ́ ẹ doubt mi ẹ má tiẹ̀ dá trust mi máa connect yín mọ́ Tayo torí Sisi ni Tayo ẹ jẹ́ máa bá apá attack wọ́n ti gbé puzzle wa máa pàǹsì náà anyway àti ṣe kínní àti gbìyànjú. Ojú ti gbọ́ ẹ máa bá apá attack àdúpẹ́ mo ti finally get it ẹ jẹ́ bá apá attack I just have 2 minutes torí mi ìmẹ́ tó máa gbọ́rọ̀ yìí ẹ̀mí nísì máa ń darí mi ẹjọ́ á ní ìdìrànlọ́wọ́ alleged empowerment project kò fìgbà kan stop kò sẹ́jọ́ mọ́ ni torí àwọn tó dé lójijì tó láwọn mọ̀ fáwọn èèyàn ní 50,000 lọ́sẹ̀ẹ̀sẹ̀ la ṣe ń píríǹtì èmi sì kọ́ mọ́ gbowó kọ́pọ̀ mi ò gbà pé sápò ara ti tèmi èèwọ̀ ni orí iṣẹ́ ọ̀nà tí láwọn máa fún wọn ní nǹkan níjọ́sì fún wa ńlẹ̀ orí iṣẹ́ ọ̀nà tí láwọn fẹ́ fún wa ńlẹ̀ bóyá lẹ́yìn bí ọdún kan lọ nílẹ̀ dé Abẹ́òkúta mo ní mi ò fẹ́ rìsíìtì ìwé lẹ́ ń bẹ lọ́wọ́ mi ilẹ̀ 200,000 naira ni wọ́n lè kà láì ṣe gbọ́ Olódùmarè ẹni tó lọ gbà kúkú wà ń bẹ̀ pé mi ò kí ń bọ̀bọ̀ jáwùrà ìyẹn bá ní mojí
àwọn tó mọ̀ mí èmi tí mi ò tí ì tọrọ owó lọ́wọ́ àwọn family mi ì mọ bó ṣe ń ṣe. So in tó bá wọn anybody ni kò believe it at your own peril. See it don't come. So thank you everyone. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò já bẹ̀rẹ̀ tó yí pẹ̀lú bismillah. Ó jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa gift wọn. Queen Daisy, Kausara, mo rí kíní tọ́dọ̀. Gbogbo ẹ̀yin náà tí ń bá rántí dárúkọ. Ẹ jọ̀ọ́ má bínú, ẹ mọ̀ pé mo ní kíní kóòdì ṣe kíní bọ̀ ó ti ń lọ mo ti ń rí yàtọ̀. Èní ìbẹ́ a máa jẹ ewédú àti kíní. Mi mọ̀ bóyá mo kàn máa yọ ẹran sí ni. Torí kíní yẹn ó jẹ́ kí gbogbo èrìgì mi mo ti lá àwọn kíní vid halls yẹn. Àwọn kíní yẹn ti wá bẹ́ àwọn ibì kan. Kò lè jẹ́ ń jẹ ata. But mo ti gbé ewédú síta. Bóyá máa kàn yọ bóyá inú ẹran àbí nǹkan kankan ṣáà sí ṣá. Cause èmi gan mọ̀ pé mo weak. Mi ì lè jẹun. Sore throat yẹn. Ẹ mọ̀ kò lè jẹ́ kéèyàn jẹun kíní yẹn máa ń dùn yàn gan. Mi witness ẹ̀ báyìí tó yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá Power Tap. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi wà lórí program yìí. Ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún. Òun lẹ́ni kejì ẹ jẹ́ ká tọ́jú wọn. Mo mọ̀ pé most of my followers àwọn ará Naija ni. Àwọn dùn náà bíbí tèmi náà ni wọ́n. Àwọn kan mò ń bá wí. Ẹni Ọlọ́run bá bùkún. Ẹ má jẹ́ káwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ kábíyèsí bá mi asẹ́yìn sọ kíní jọ́tà àkànṣe kíní tá a ṣe. Tán kọ́ fi kíní sílẹ̀. Wọ́n ní ẹ bá mi ran ọmọ mi Surat lọ́wọ́. Nǹkan gidi ló gbé dání. Torí mo mọ̀ pé ṣé gidi. Ẹ̀yin gan ní láti ṣe lọ sí ti èyí tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá kó fún. Àwọn mọ̀ pé ó máa lò dáadáa. Ṣé mi tí mò ń dáná wú ara tèmi sí dáadáa lọ́wọ́ àdí pé kíní Ọlọ́run dẹ̀ máa ṣe. Ìyá Ìbejì Onítì nǹkan mo ti sọ̀rọ̀ ẹ kó tó dé o. Mo ní káwọn èèyàn máa ra àwọn ìnáwó ẹ o. Torí olóyìnbó nìwọ náà o. O wà Ankara ò jẹsẹ̀ mọ́ lọ́rọ̀ ẹ o. Bọ́ bá ti sẹ́ǹdì owó tó ti rí ọjà wọn máa dọ́dọ̀ wọn o. Mo sọ o. Mo ní ìwọ yàtọ̀ sáwọn Sister Bọ́lájí àti Kausara àwọn yẹn náà máa ń fáwọn ará àdúgbò wọn ní àwọn ìṣẹ̀mọ́ pé Ìyá Ìbejì Onítì nǹkan. Àfi tó bá yẹ pé tó bá ń ṣàwìn o lè sọ yẹn kí máa sọ pé bóyá kìíní bọ̀ ó ní payment plan. Ìyá Ìbejì Onítì kò máa ń gba payment plan. Ẹ máa da díẹ̀díẹ̀ ń jẹ́ owó yín bá pé a fi pọ̀ mọ́ yín àti tìǹkó yín ránṣẹ́. Kí ló ń pa brother Ayédọ́gbọ́n lẹ́rìn? Ṣé ìwọ ní kálukú wọn kọ́ mò ń sọ ni? Ìyá Ìbejì tèmi mọ̀ ó wá lè ti bóyá 2026 ẹ lè máa gba àwọn ipò mọ́ṣẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá ti jẹ́ tó bẹ́ẹ̀ bá ti yàgbẹ́ ìdànù kẹsànwó fún lọ́dún méjì. Tó bá sọ bẹ́ẹ̀ fún mi o ọkọ̀ ìpè mi sọ bọ̀ mọ́ pé Sister Bọ́lájí ìyẹn máa ń ta àwìn noodles àwìn ìrẹsì Kausara náà máa ń ta àwìn tomato paste òróró àwọn yẹn máa ń ta fáwọn neighbor wọn. Bíjà bá wá bẹ́ẹ̀lẹ̀ làwa máa ń gbọ́ bọ̀ Ìyá Ìbejì Onítì kò ń tàwìn. Torí èmi ò mọ̀ tó fọ́nrìn tí brother Ayédọ́gbọ́n tẹ́ mẹ́rin tẹ́ kan rin lọ́rin bọ̀. Mò ń sọ̀wọ́ àwọn èèyàn táwọn tó wà mí kọ́ lè mọ̀dọ̀ ẹni tó máa ti lọ́ra àwìn àtẹni tí ò ń tàwìn ẹ̀dẹ̀ ń rẹ́rìn ṣé mo parọ́ ni. Kausara tàwìn títí ó tàwìn ṣúgà. Ó ta ṣúgà láwìn. Kò wá rójú owó kò rérè. Mo ní kí n wá ṣe sí. Bọ̀ Ìyá Ìbejì Onítì kò pẹ́ẹ̀nì. Ẹ̀yin orí pé Ìyá Ìbejì Onítì kò máa ń fi ṣé báírò lẹ́ ń pè. Ó máa ń fi báírò há ẹ̀gbẹ́ etí ni. Ó máa tún gbèwé dání yàtọ̀ sí fóònù. Ó máa ń mú ìwé á fi báírò há ẹ̀gbẹ́ etí kan á fi ìwé há ẹ̀gbẹ́ etí kejì. Ó máa ń kọ sílẹ̀ ni. Ìṣirò ni. So Ọlọ́run á gbàdúrà wa. Thank you everyone. Ọdún ayọ̀ la máa ṣe o. Sister Orwell Ademola, my prayer is with her family because she was only 43 years old. Wọ́n ló ní heart attack. Ẹ jẹ́ ká tọ́jú ara wa. Àwọn nǹkan ẹlòfẹ́ lòmí ó wà hereditary. But ṣé níta bá ń tọ́jú ara wa bí warriors bó ṣe sọ. Ká máa lọ ṣàyẹ̀wò, ká exercise. Ṣé ká tábà jẹ is good to eat. Bẹ́ẹ̀ jẹ́ ká dìde. Ẹ má jẹ́ ká kàn ní Ráfá. Wọ́n gbé pọ́ọ̀tì ọbẹ̀ yìí lọ sí kíní fún mi. Ráfá ṣé tí ń dùn ẹni ẹran mẹ́rin yìí ò tó.
gbé kíní ẹ jẹ́ káà náà gbé fùrọ̀ wa dìde ká gbé dìde ká rìn lọ sí kitchen ṣé ìrìn tá a rìn yẹn exercise ni just 30 minutes walk péré la ní ìdèdè kí ẹ̀jẹ̀ wá flow lọ sí gbogbo ibi tó yẹ kó lọ mi ní sister yìí ò ṣe bẹ́ẹ̀ o because ó wà active ẹ mọ̀ pé èèyàn tó máa lọ location ṣe gbogbo kíní bọ̀ hey fáwọn ẹlòmíì ó wà hereditary àní jẹ ogún kógún ní generation kíní wa àádàgbà dògbò lágbára Ọlọ́run Ọlọ́run bá fi kú ṣèsinmi fún sister yìí Ọlọ́run á bá mi ro àwọn family wọn lọ́kàn because òkú ti kú òun ti lọ àwọn ẹbí tó fi sílẹ̀ ló máa wà nínú ìrònú kọ́lọ́run kó jọ kó bá mi fún wọn kó bá mi rọ̀ wọ́n lọ́kàn ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi every last Sunday of the month la máa ń sọ̀rọ̀ nípa sickle cell kàmọ̀ genotype wa bá ṣe ń parí eléyìí máa upload ẹ̀ sórí YouTube Aleshtar TV ni ẹ dákun ẹ bá mi subscribe videos kúbẹ̀ ẹ máa bá wa wò wọ́n lórí Facebook Aleshtar TV náà ni ẹ darapọ̀ mọ́ wa lórí Instagram Aleshtar TV a máa ń post àwọn short videos àwọn kìíní ẹ ṣáà rí abẹ́ẹ̀rí ẹ̀yin èèyàn mẹ́rin lẹ́ṣẹ̀ tí mọ àwọn olè tó wọlé lóru àwọn tí bàbá wa pèpè kan wá bá wa mú àwọn ni tó lọ ń pa wọ́n kiri tí gbogbo èèyàn ní how did they get inside how did they get inside ẹ̀yin òríṣẹ́ tèmi ṣe ni mo jáde sórí ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ sọ bó ṣe wọlé fún mi ègbé náà lò ó ègbé ni broda wa tó jẹ́ president wa ń bí ègbé ló lò wọlé lẹ̀ ṣe rí o èmi mọ̀ pé àwọn òyìnbó náà máa yọwọ́ padà ègbé náà lò ó àwọn á ní ta bá fẹ́ kó jẹ́ pé wọ́n bá ṣe ta rán wọn nìkan ṣe bá a bá fẹ́ wọn jí wa lépo ṣe mọ̀ pé a ní góòlù a ní gbogbo ẹ̀ torí bó ṣe dáa tó yẹn ìlú tó bá dé àfọwọ́rá máa ń ṣàfọwọ́rá o wọ́n máa ń ṣàfọwọ́rá o ọba ní tá a bá fẹ́ wọn ṣàfọwọ́rá ìǹtẹ̀bọ́ ní kẹ́mi ṣe ẹ kúkú rí oúnjẹ bàṣíà ló gbé síwájú tèmi ló ní kí n mọ jẹ́ wọ́n wá ní ẹbọ làárù ẹbọ kàǹkà tí ń kagún láyà wọ́n ní ẹni tó bá àwọn obìnrin ni o tó ò tí ì mọ ọkùnrin wọ́n ní tabari ìyá 50 tí ò tí ì mọ ọkùnrin bó jẹ́ obìnrin 43 but obìnrin tó yọ̀ǹgì jù ṣá 21 from 21 and up tó ò tí ì mọ ọkùnrin ìlú Èkó yẹn nìkan náà dẹ̀ ọ̀là lè mú wọn lẹ́kọ̀ọ́ Port Harcourt àbábújá wọ́n ní a máa lọ sáwọn ìlú oko ìlú mẹ́ta péré ní fámú Lagos State Port Harcourt àtàbújá from 21 and upward tó tí ìmọ̀ ọkùnrin méje náà máa bá wa gbẹ́bọ tó bá ti rí wọn ṣe lẹ́bọ fi lẹ́bọ gbà wọ́n á bá wa mú gbogbo àwọn tó lọ ń bá wọn nílé ìjọsìn mo ti èmi tó ti fàtẹ̀ ní kíni kọ́ fi wọ́n ṣe tó bá mú wọn mo ní tó bá wù wọ́n kọ́ fi wọ́n ṣe é sí ewu ọ̀ bá fi wọ́n ṣàsùn ọ̀ bá dẹ̀ mú wọn kọ́ lọ jù wọ́n sínú òkìdí kọ́kọ́ jẹ wọ́n kọ́ ṣáà má lọ máa pa àwọn ẹni ẹlẹ́ni mọ́ nínú tó bá lọ jọ́sìn church àti mọ́ṣáláṣí torí church nìkan làwọn èèyàn ń dárúkọ ni ó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí náà ní mọ́ṣáláṣí news ò gbé ni ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn tó ń ṣe kàìtà yìí pé mùsùlùmí ni wọ́n ń ṣe mùsùlùmí o ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o mùsùlùmí lèmi ṣe rí gbà pátá lọ́wọ́ mi so ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ ẹ̀yin sisi náà ìyá 50 náà kò yọ yín lẹ̀ o bàbá rí ìyá 66 tí ò tí ì mọkùnrin bóyá èyí dúró de the soul of your soul the heart of your heart tẹ́ ẹ tí ì mọkùnrin nǹkan kò ní ṣe yí ẹjọ́ bá àgbẹ̀bọ̀ yìí o ẹ kàn máa gbé ní òun ni o ọmú yín ò bá àti ìdásílẹ̀ kò ní mínì ìlú lẹ fẹ́ ṣe é fún kò sẹ́ni tí ò rí yín aago mélòó náà tẹ̀ lọ́ máa gbé aago 11 lẹ́lẹ́gbẹ̀ẹ́ most people á ti sùn bọ́ọ̀dù ẹ̀sùn lẹ́pà kú máa ń múná lọ́wọ́ ní ẹ má wọrí kò sẹ́ni tí ò rí yín ẹ kàn bá gbé ní kẹ́bọ́ fi kẹ́bọ́ gbà thank you everyone I love you God bless you please follow us ẹ join community wa Aleshtar TV ẹ click all ẹ máa rí gbàgbà tá a bá ti ráyè jáde thank you àlejò wa Táyọ̀ Rẹ̀dọ́lá ẹ jọ nothing is too small reach me I will connect you with her if you want to put it directly in her account ẹ pè mí ẹ mọ̀ pé nọ́mbà tèmi wà lórí ìkíní mi ẹ kàn sọ sí mi oh I want to help the Oba Foundation ẹ jọ torí tọlọ́run ilé àtọ̀nà yìí ò ní bàdé màá connect yín mọ́ Táyọ̀ fúnra rẹ̀ ṣẹgbọ́ thank you I love you all thank you Táyọ̀ o ṣé ọkọ mi ara ò ní ní ẹ ara ò ní ní ẹ
wàá dàgbà wàá dògbò wàá jùyà it is something tó wà níbí báyìí lọ gbogbo ẹ̀yin warriors my prayer àdúrà mi wà pẹ̀lú yín ẹ máa ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ṣe ẹ jọ̀ọ́ I know it's not easy I know it's not easy kan kéèkó máa ní kí wọn máa mú kinní kan àwọn ẹgbẹ́ èèyàn dẹ̀ mú wọ́n mú ṣe small staff àbí kí náà ń pè kinní yẹn small staff kinní kan báyìí tọ́lọ́ máa mú tó ń dẹ̀rọ̀ pé mi ò mú small enough àbí small enough bí small enough bí small stop kinní kan ṣá obìnrin kan máa mú mo rí tán mo ní kí lélẹ̀ mi ò mọ̀ pé ẹ má bínú ẹ má fi mi ṣe ẹ̀ sísí dẹ̀ ní ẹ̀kọ́ náà lè máa mú small enough náà bọ̀ kò lè mú àwa ní kọ́mọ lọ mú sóbò kọ́mọ mú mi ẹ dákun ẹ bá wa kàn sí wọn o ẹ jọ yín tẹ́ ẹ bá gbọ́ ẹ wò ẹ lójú tèmi ẹ lẹ bá bí alámẹ́mi níwájú orí ó pè mí ẹ jọ ẹ kàn bá mi ṣe ìrànlọ́wọ́ ni I love you everyone God bless you thank you.